ẹ jẹ́ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ ní ọ̀la òde tí ń ṣọjọ́ Sunday March 22 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan báyìí la máa sọ̀rọ̀ lórí ìwádìí ojoojúmọ́ lọ́jọ́ Sunday. Ọjọ́ Sunday kì í ṣe gbogbo ìgbà ni kí ẹ máa retí fídíò torí ara náà fẹ́ ìsinmi, ṣùgbọ́n ká gbé yẹ̀wò ká wo àwọn nǹkan tó ṣe kókó tó lè fẹ́ ṣẹlẹ̀ lọ́la. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries, kò sí wàhálà rárá, ọ̀rọ̀ owó ló máa wà lọ́kàn yín bí ìgbà pẹ́ nílò owó fáwọn kankan lásìkò yìí tó máa mú kẹ́ fẹ́ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa láti rí dájú pé nǹkan tẹ̀ ń lé yẹn rí gbámú. Aago 2:15 lọ́sàn-án sí aago 3:30 ní ọ̀sán jẹ́ àkókò tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ yìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin fúnra lára yín bí kẹfẹ́ máa plan láti develop ara yín, láti fẹ́ wá báyẹn ti fẹ́ da lọ́wọ́ àárọ̀ ọjọ́ tòní ẹ lè opportunity láti bẹ́ ènìyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí jíròrò. Ìjíròrò yẹn lè jẹ́ lórí àwọn àǹfààní kan, bóyá lórí opportunity kan tẹ́ bá wà lucky, ó ṣeéṣe kẹ́ rí àǹfààní jẹ ní òwúrọ̀ ọjọ́ tòní. Bẹ́ẹ̀ náà lẹ máa tún rí support àwọn kan láàárọ̀ ọjọ́ tòní tó ṣe é pé àwọn tó ṣe é pé ẹjọ́ ń kóra yín kiri, ó ṣeéṣe kí ẹ rí àǹfààní kan àbí support kan látọ̀dọ̀ wọn. Wọ́n lè gbárùkù tì yín fún nǹkan tó ṣe é pé ó heavy tí ẹ fẹ́ mójútó lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀. Nǹkan lè dédé sọ sí yín lọ́kàn lójijì tó máa ṣàǹfààní fún yín. Èròǹgbà kan bá sọ sí yín lọ́kàn lójijì ní ìrọ̀lẹ́ ọ̀la Sunday, ẹ rí dájú pé ẹ̀mí èròǹgbà yẹn lò, ó ṣeéṣe kí ó bí ìpò padà èyí tí ẹ̀ ń fẹ́ láti ọjọ́ pípẹ́. Aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ ní aṣọ ní ọjọ́ Sunday yìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ẹ máa fi bẹ́mi inú yín sọ̀rọ̀ ni, ọjọ́ tó dára láti ṣe prayer. Láti wà lẹ́yìn nìkan kò dára, kẹfọ́jọ́ tòní ṣe nǹkan aláriwo àbí fi mix up pẹ̀lú àwọn èèyàn àbí fi ṣe party rẹpẹtẹ, kò dára. Ẹ wà lẹ́yìn nìkan kẹ́ ṣe prayer lọ́jọ́ tòní. Ìwúre tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dé ìtẹ́wọ́gbà. Bẹ́ẹ̀ sì làwọn èròǹgbà kan lè máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ yìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín, tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ Sunday yìí. Oníràwọ̀ omi agbára Cancer, lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ tòní tìdùnnú tayọ̀ báyìí lè máa fi ṣe pẹ̀lú àwọn tó ṣe é pọ́rọ̀ gbà yín ká. Ẹ̀yin àtọ̀rẹ́ àtàwọn alábàáṣe yín, ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa, tó ṣe é pé ẹ̀yin tẹ́ bá lọ sọ́jà gan láàárọ̀ ọjọ́ tòní, tẹ́ bá polówó ara yín dáadáa, tẹ́ bá ṣe múra sí, tẹ́ bá ṣe fálẹ̀mọ́ iṣẹ́ sí, ẹ máa ráǹfààní jẹ lówùúrọ̀ ọjọ́ tòní dáadáa títí di ìrọ̀lẹ́. Kò sí wàhálà, ọjọ́ Sunday dára púpọ̀ fún yín láti fi rí dájú pé ẹ bá ọ̀rẹ́, ẹ bójúlùmọ̀, ẹ bá wọn ṣe ire wà ńbẹ̀ púpọ̀. Aago 10:15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò tó dára jù fún yín, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Níràwọ̀ iná tó gbóná riri Leo, ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ọ̀rọ̀ career yín bẹ́ẹ̀ fẹ́ ṣe, bí iṣẹ́ yín ṣe fẹ́ lọ sókè, bóyá ìfẹ́ ní lọ síwájú, òun lá máa wà ní ọkàn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ kú fèèní, ẹ fi prepare ara yín, ẹ fi gádà ara yín láti fi rí dájú pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ní Monday. Ẹ fi plan lórí ìdàgbàsókè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Aago 2:15 sí aago 3 lọ́sàn jẹ́ àkókò tó dára jù fún yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ gold ẹ jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ó ṣeéṣe kí ìmọ̀ yín kó tún lè kan sí, ó ṣeéṣe kí ẹ kí ó máa wọ̀nyí púpọ̀ láti tún mọ̀ nípa àwọn nǹkan tó ṣe é pé tí ń fẹ́ mọ̀ láti jọ́ mẹ́ta. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ máa fi gbá research nípa àwọn nǹkan tí ó ṣe é pé ó lè mú kí ìdàgbàsókè kó dé bá ìgbésí ayé yín, tó sì tún ṣeéṣe kí ẹ rí àwọn àǹfààní kọ̀ọ̀kan jẹ lára àwọn èèyàn tó súnmọ́ yín. Àwọn tó sì jẹ́ pé wà lọ́nà jíjìn, ó ṣeéṣe kó wù yín kí ẹ pè wọ́n, kí ẹ bá wọn jíròrò lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Aago 9:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò tó dára jù fún yín, tí kọ́lọ̀ wáìnì wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ yìí. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ọjọ́ Sunday jọ́jọ́ tó dára púpọ̀ fún yín o, látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kan dé tó ṣe é bá wọnú ara dáadáa, tá gúnrégé dáadáa, tó ṣe é pé lẹ́jọ́ plan kan papọ̀. Ó ṣeéṣe kí ẹ tún ní feeling tuntun fún wọn, kó ṣe é bí ìgbà pé ẹ tún nífẹ̀ẹ́ wọn sí ju ti tẹ́lẹ̀ lọ. Kódà nǹkan tí ẹ bá jọ plan papọ̀ yìí, ó ṣeéṣe kó bí oore fún yín lọ́jọ́ iwájú. Kò sí wàhálà rárá fún yín ní ọjọ́ tòní. Ṣókí báyìí náà ni ọbẹ̀ oge, ṣókí lá máa mu. Aago 6:30 ní ìrọ̀lẹ́ sí aago 8:15 ní àṣálẹ́ jẹ́ àkókò tó dára jù fún yín, tí kọ́lọ̀ red wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ yìí. Ó dára kẹ́sùn wálẹ̀ tòní pẹ̀lú olólùfẹ́ yín
èyí àbí kí ìbáṣepọ̀ yín wọnú ara dáadáa torí ó ṣeéṣe kí ẹ fẹ́ ní high libido láṣálẹ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó máa lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ìrẹ́pọ̀ gidi máa wáyé láàrin yín, kò ní sí wàhálà, kò ní sédè àìyedè. Kódà ó dára kẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú olólùfẹ́ yín. Aago 1 kù ìṣẹ́jú 10 lọ́sàn-án sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ yìí, tí kọ́lọ̀ píìṣì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ Sunday yìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius, ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé ẹ máa fẹ́ máa fi falẹ̀ mọ́ àwọn pílánì tẹ́ ní. Àwọn iṣẹ́ yín lẹ́ẹ̀ máa fẹ́ máa tò létò lẹ́ẹ̀ máa fẹ́ máa ṣe lẹ́sẹẹsẹ pé ọjọ́ Monday yìí ó báyìí ni màá ṣe nǹkan báyìí ni màá ṣe, ẹ máa fi pílánì púpọ̀ tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ tún fẹ́ nílò pé kẹfẹ́ kọbi ara sí ìlera ara yín dáadáa ju ti tẹ́lẹ̀ lọ ní ọjọ́ yìí. Aago 7 lówùúrọ̀ kùtù sí aago 8 kọjá 30 ìṣẹ́jú lówùúrọ̀ jẹ́ àkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lóràwọ̀ yìí lọ́jọ́ Sunday yìí, tí kọ́lọ̀ brown wá jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ yìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn, ọjọ́ yìí jọjọ́ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àti àwọn tó jẹ́ ọmọ yín àwọnú ara dáadáa, kò ní sí wàhálà, kò ní sí dààmú, inú yín á dùn, ayọ̀ yín á kún, ẹ̀rí nǹkan ọ̀dùnnú dáadáa ní ọjọ́ yìí. Ó sì ṣeé ṣe kí ẹ máa pílánì lórí àwọn kan tí á tún mú káyé yín tún dára sí. Àwọn ìdí àlè máa sọ sí yín lọ́kàn, ẹ lè wò ó pé tálẹ́ǹtì tẹ níyì, nǹkan tí ẹ ní kẹ́ lò lọ́nà tó máa gbàràn ìgbésí ayé yín lọ́wọ́. Ọjọ́ Sunday dára kẹ́ fi ṣàwọn nǹkan ọ̀dùnnú, kẹ́ fi ṣàwọn nǹkan ayọ̀. Tí inú yín bá ti ń dùn, ó ń rán yín létí pé ó ṣeé ṣe kí nǹkan tá tún mú kí inú yín dùn kó túbọ̀ máa ṣẹlẹ̀ sí ni. Ẹ sì lè gbìyànjú láti ṣe dáadáa sáwọn ọmọdé, kẹ́ rà pápánu fún wọn lọ́jọ́ tòní, kò sí wàhálà. Aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ yìí, tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ yìí. A tún lè pe kọ́lọ̀ mustard ní kọ́lọ̀ deep yellow tó deep dáadáa ní mustard. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius, ẹ fè nílò àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Ẹ pa àwọn tó bá ṣe é pé ó wà nù mọ̀lẹ́bí tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti gbóhùn wọn. Ọjọ́ fámílì lọ́jọ́ tòní jẹ́, ẹ kọ́wọ̀ pọ̀, ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí máa dára. Kódà lọ́jọ́ tòní gan ọ̀pọ̀ yín ṣeé ṣe kí ẹ fẹ́ máa ṣe àwọn àrígbẹ́tì kan ní inú ilé yín. Ẹ fẹ́ wà lórí pé àyíká mi gbọ́dọ̀ da, àwọn ọmọ mi gbọ́dọ̀ tayọ, ìyàwó mi gbọ́dọ̀ dùn rí, ọkọ mi gbọ́dọ̀ jẹun tó da. Ọ̀rọ̀ mọ̀lẹ́bí báyìí ló máa bá yín ní ọjọ́ yìí. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ Sunday yìí, tí kọ́lọ̀ yellow wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ yìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces, kò sí ṣòro rárá fún yín látàrí pé ọ̀rọ̀ sísọ yín pẹ̀lú ènìyàn kan lówùúrọ̀ ọjọ́ tòní ó lè bíire, ó lè bí dùnú, ó lè bí ayọ̀ fún yín. Ẹ rí dájú pé àárọ̀ yìí ẹ lè fi jíròrò, ẹ lè fi béèrè oore, ẹ lè seize opportunity àárọ̀ yìí láti bí nǹkan bí àsìkò tẹ́ jí yẹn títí di bí nǹkan bí aago 10 láàárọ̀. Ẹ fi béèrè opportunity, ẹ fi pèèyàn, kẹ́ fi béèrè àǹfààní, ẹ máa ráǹfààní jẹ dáadáa látara pé ẹ voice out pé lágbájá ìmọ̀ ní ìdí nǹkan báyìí, mo nílò support báyìí, wọ́n á ṣe fún yín o láṣẹ Èdùmàrè. Tó bá tọjọ́ tòní kò sí wàhálà rárá. Ẹ kàn rí dájú pé ẹ jẹ́ kí ẹnu gbé yín débi tẹ́ máa sọ secret yín jáde. Ọ̀rọ̀ sísọ báyìí ajagere fún yín dáadáa ní ọjọ́ yìí. Aago 12 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 lọ́sàn jẹ́ àkókò tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ yìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ Sunday yìí. Àníkà ṣe ní ṣókí kó jẹ́ òwúlò fọ́pọ̀lọpọ̀ wa. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ire o.